ìyá ẹ̀kọ́ tí wọ́n fi kọ́ àwa ń lé wọ̀ ní pé ká rí àgbàlagbà kó ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ká wá ṣépè fún un tó bá jẹ́ pé bọ́rọ̀ yẹn ṣe ń bọ́ìlì lára wa la ṣe fẹ́ jáde ká gbé yín ṣépè ní ó máa lọ fàáfàá torí pé ṣe ló dàbí gbà pé prógrámù tẹ wá ṣe fún Alhaji Oriyomi òkìkí ọmọ Hamzat ṣe bí ló dàbí gbà pé àbáwọn kan ló ràn yín ẹ kàn ṣe prógrámù yẹn ó dàbí gbà pé èèyàn ṣe nǹkan pẹ̀lú hatred lákọ̀ọ́kọ́ náà èmi fẹ́ jẹ́ kẹ́ mọ̀ kíní kan ní pé ẹ̀yin gangan ẹ farabalẹ̀ ẹ lọ tún prógrámù yẹn wò kẹ́ ẹ tún gbọ́ wọ́n ní orí yeye ní mògùn ta ìmọ̀ọ́sẹ̀ ló pọ̀ ká ní Alhaji ọ̀jọ̀gbọ́n òkìkí Oriyomi ọmọ Hamzat kọ́ ló ń jẹ́ kí bàbá pẹ́ fún wa tá a bá ti ríru Oriyomi ìyóò jọmọ mẹ̀kúnnù kú o àìmọye aláìṣẹ̀ ni ó sì kù sípò kà àwọn ọlọ́pàá ń ṣe dáadáa ṣùgbọ́n mo fẹ́ jẹ́ ká mọ̀ yìí pé ọmọ tí ẹni tí ọmọ yẹn parọ́ mọ́ lọ́dọ̀ Oriyomi òkìkí ọmọ Hamzat ká ní bàbá ò lu ọgbọ́n kán lo experience kán fi ti ọmọ yẹn nú dáadáa ṣé mọ̀ pé máa tọmọ yẹn kúrò ọmọ pé bóun sùn ṣé mọ̀ pé bọ̀bọ́ yẹn máa wà nú ọgbà ẹ̀wọ̀n ẹ jẹ́ máa bá mi share fídíò yìí gbogbo owó tó ní jíyẹ̀sì àìmọ̀dí ni mo sọ o máa bá mi share fídíò yìí ká ní pé Alhaji ò lo ọgbọ́n dáadáa kán ti ọmọ yẹn nínú ṣé expect pé kọ́kọ́ kọ̀ lọ́dọ̀dọ̀ Alhaji Oriyomi Hamzat pé wọ́n bá mi sùn kán wá ní pé àwọn tó bọ́mọ yẹn sùn kán lọ tì mọ́lé ìyá kan ló bí ọkùnrin tọmọ yẹn náà parọ́ mọ́ náà ká Oriyomi ò ṣe investigation dáadáa ẹ fẹ́ believe pé bọ̀bọ̀ tọmọ yẹn padà kú rọ́mọ́ pé nítorí pé ó sì òun ẹ fẹ́ believe pé bọ̀bọ̀ yẹn máa wà lágodi báyìí á dẹ̀ máa jìyà ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ àìmọye ẹni tó ń jìyà ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ káwá dúpẹ́ kó jẹ́ pé ọ̀dọ̀ Oriyomi ni wọ́n kó ẹjọ́ yẹn lọ tó bá jẹ́ bòmí ni bọ̀bọ̀ tí ọmọ yẹn parọ́ mọ́ wípé ó bóun sùn tí ó bá tiẹ̀ bọ̀ bẹ́ẹ̀ fẹ́ mọ iye owó tí ó fi gbára station ni gbogbo nǹkan tá a bá ń ṣe nílé ayé ìyá ẹ bẹ̀rù Ọlọ́run o tó bá dẹ̀ jáwọn olóṣèlú náà ló ràn yín ṣe rí mo support Oriyomi mi ò support ẹ̀yìn ẹgbẹ́ kọ́kọ́ ní issue on ground Adunni lórúkọ ẹ̀ the issue on ground ni pé ẹ bá fò kẹ́ ẹ dẹyẹ kẹ́ ẹ jábọ́ láti inú aeroplane ibi tó Oriyomi òkìkí ọmọ Hamzat tí ó bá dé tọ́lọ́n bá ti sámi sí ẹ̀dá kan ò lè sọ pé no nírú ọ̀rọ̀ tọ́lọ́n bá sọ pé yẹ́sì kémi Babalado wá ti torí pé èmi àti Oriyomi o ọ̀dọ̀ ẹnìkan mo wà o kí wá mọ̀ sáwà wátàkò kí mọ̀ bà wọ́n jẹ́ ìtẹ̀ṣe yẹn kù díẹ̀ káàtó ìyá béèyàn bá ṣe ń dàgbà sí lójúmọ́ ní súnmọ́ kòtò ìyá ẹ̀ ń dàgbà ń súnmọ́ kòtò àfi kẹ́ ẹ bóde kẹ́ ẹ tọrọ àforíjìn lọ́wọ́ ọmọ Nàìjíríà lọ́wọ́ àwọn ọmọ mẹ̀kúnnù àwọn ọmọ aláìlẹ̀ nìkan tọ́lọ́ ń gorí Oriyomi dìde fún láti máa jà fún àfi kẹ́ ẹ dìde kẹ́ ẹ tọrọ àforíjìn o ẹ lọ fà o. lákọ̀ọ́kọ́ náà nínú fídíò tẹ́ ṣe ibi tẹ́ ti mọ̀ pé investigation yín wrong ẹlẹ́yàn mẹ́rin ló bọ́mọ yẹn sùn which it is not èèyàn méjì òun ni victim tí Alhaji Oriyomi tí wọ́n ṣe interview lè lórí pé èèyàn méjì ló bọ́ ọmọ yẹn sùn at the end of the day ọmọ yẹn padà jẹ́wọ́ pẹ́nìkan tó kù ẹni yẹn ṣe òun lòun ṣe fẹ́ fìyà jẹ ṣe gbọ́rú ọ̀rọ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ọbẹ̀ ní pé ẹlẹ́yàn mẹ́rin ló bá sùn kò ń ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ó padà jẹyọ ni wípé ẹni tó bọ́ ọmọ yẹn sùn sọ wípé ẹ̀mẹ́rin lòun bá sùn ìyá níbo lẹ fi ọpọlọ yín sí àlẹ́tọ̀ láti bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà torí pé létà ti jáde àti pé tó bá ti rìn súnmọ́ Alhaji Oriyomi òkìkí ọmọ Hamzat wàá mọ bọ́ ṣe ń àdírẹ́sì ní public o lè mọ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ṣùgbọ́n tó bá ti bá wọn rìn wọ́n mí sí ẹ lára wàá mọ bọ́ ṣe ń gbàgbé kalẹ̀ ọ̀rọ̀ ká ní pé gbà kan ni tá a ti mọ̀rọ̀ àwọn Alhaji Oriyomi ayé mọ bẹ́ẹ̀ mi ṣe máa ń hùwà máa gbé yín ṣépè máa gbé àwọn ọmọ tẹ́ bí máa gbé wọn ṣépè bọ̀ òkìkí ọmọ Hamzat fàyè ẹ̀lẹ́ tí ẹ bá wá wo Oriyomi tẹ́ ẹ wo títí nǹkan kan ẹ wo tọ́lọ́run o ẹ dẹ̀ wo ti àwọn ọmọ mẹ̀kúnnù Oriyomi ń ṣe dáadáa fún kẹ́ jáde kẹ́ tọrọ àforíjìn ẹ padà lọ wo gbogbo àwọn ẹ́písòdì yẹn episode 1 2 3 ǹjẹ́ yín mọ̀ ìbí ọmọ yẹn padà wá láti wá jẹ́wọ́ pé bọ̀bọ̀ tó ń parọ́ ọmọ gangan ò sí ń bẹ̀ ǹjẹ́ yín mọ̀ ìpé Alhaji Oriyomi òkìkí ọmọ Hamzat wọ́n padà gbalé fún àwọn fámílì ọmọ yẹn yí pé kí wọ́n lọ mọ́ gbé kí wá lóde tó jẹ́ pé ẹ̀yin èèyàn máa ń dúró de ìbàjẹ́ èèyàn láti lè tì ṣubú
àwọn dáadáa tó Oríyọmí ti ṣe ẹ̀ kì í rí ìwọ tó ní fojú sunkún ọmọ ìwọ tó ní jí yóò ń yà àwọn kan bẹ lọ́gbà ẹ̀wọ̀n brọ́dà mọ́dà ẹ̀yin abiyamọ ẹ sàmì àdúrà yìí ìyà ìmọ̀dí ìyà oníyà táráyé ń jọ dèmí wípé ìwọ ni kò wá jẹ́ pé mi ni kí n wá jẹ́ ìyà oníyà mọ́jì ò tọ́ sí mi tẹ́bí tara tọmọtọmọ ìyá ẹ ṣàforíjì o Ọlọ́run ó dáríjì yín o Oríyọmí mọ̀ báṣẹ̀ lọ o wọn tó bẹ́ẹ̀ wò bí yúwúyúwú ẹ àwa máa verify everything lápá bí o. lórí program tí Aunty Adunni tí wọ́n ṣe lánàá nípa Alhaji Oriyomi wọ́n ní bí Alhaji Oriyomi ṣe handle kéèsì ọmọ tí wọ́n gbé wá sí orí ètò ní ọjọ́ Friday wọ́n ní àwọn 4 ni ó bá ọmọ kékeré yẹn sùn ọmọ 13 years so wọ́n ní Alhaji Oriyomi wọ́n ní bó ṣe question wọn yẹn pé kò dáa rárá ó ní Babalado sọ yìí ó ní kì í ṣe àwọn 4 ló bá ọmọ yẹn sùn pé èèyàn kan ló bá ọmọ yẹn sùn pé ẹnìkejì tí ọmọ yẹn parọ́ mọ́ nítorí pé bọ̀bọ́ yẹn ṣe ọmọ yẹn tẹ́lẹ̀ ló fi parọ́ mọ́ wípé ó bá òun sùn ṣe ti rí báyìí ara ló ta Aunty Adunni abiyamọ ni wọ́n ẹ̀yin èèyàn mi ẹ bá mi share fídíò yìí.